Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Gbogbo ẹni tẹ́ bá fẹ́ wo program wa yìí tí máa wò yín láti máa wò ẹ máa lọ orí YouTube Albarka TV níbẹ̀ lẹ́yìn tí máa rí wò Albarka TV níbẹ̀ ní gbogbo wa àti wa tá a sì yàn ìmọ̀ wa. Bismillah. أتيتك خادعا والقلب يبكي وما لي في الورى رب سواك أنا العبد الضعيف وأنت ربي وما لي ملجأ إلا حماك أنا العبد الضعيف وأنت ربي وما لي ملجأ إلا حماك أنا العبد الذي اكتسب الخطايا وأنت الله ترحم من أتاك أنا العبد الفقير وأنت حسبي غني لا غنى إلا غناك يا جماعة أجاك بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أجاوي دادا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم الله بوكي النبي محمد صلى الله عليه وسلم بوكي النبي محمد صلى الله عليه وسلم gbogbo ẹ̀yin tá ń dákọ̀ ànábì tẹ́ kan yájú galibá yìí ni níjọ́ àlìkìyàmọ̀ ẹ̀rí màtọ́lọ́mù ọ̀hàn yìí. sallallahu alayhi wa sallam. ojú tẹ ẹran kárí ẹran gàdàdé ẹran wọn mi ta ló torí ra wọn fi fún yín oníkìtì ẹ̀ jáde díẹ̀ wọ́n ń pẹ̀yìn lójú yọbọ́ oníkìtì ẹ̀ wọnú díẹ̀ bàbá yàrá yòó ní irin tí wọ́n ń wí ó mọ̀ọ́dì everybody bó ti wù torí kí ni ní ajínigbé Muhammad sallallahu alayhi wa sallam. kí la fẹ́ gbọ́lá lẹ́yìn àwọn ọlọ́ba kí àfa gbà. rahimahullahu ta'ala. àwọn tó bí wọn lọ́n bá kẹ́ àmín. àwọn alájí àgbà àwọn tó bí wọn lọ́n bá kẹ́ radiyallahu ta'ala anhu. oníwàásí àgbáyé àwọn tó bí wọn lọ́n bá kẹ́ radiyallahu ta'ala anhu. babalagbaji ọlọ́n bá kẹ́ wọn táwọn tó bí wọn radiyallahu ta'ala anhu. babalagége ọlọ́n bá kẹ́ wọn táwọn tó bí wọn. gbogbo àwọn ẹni ọlọ́run pátá yẹ lérí òkú ẹnì kọ̀ọ̀kan àwọn náà ìyá bàbá ẹ̀gbọ́n àbúrò gbogbo ojú kan àbíta gbàlókùlá kìyàmà bisimilayi kul huwa Allah. bisimilayi rahman rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad àmín. ẹ̀yin jama bọ́lọ̀ ń bá ti yọnu sẹ́dá ọ̀rọ̀ tán. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. ẹ̀yin náà parí ẹ̀. Bismillahirrahmanirrahim. Rabbi shrah li sadri wa yassir li amri. Rabbi shrah li sadri wa yassir li amri. Wahlul 'uqdatan min lisani يفقهوا قولي
واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أسري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونشكرك كثيرا لا إله إلا الله إنك كنت بنا بصيرا قد أوتيت سؤلك يا موسى قال قد أوتيت سؤلك يا موسى ìwọ Musa gbogbo tó béèrè èmi Ọlọ́run ọba mo stampu rẹ̀ Ọlọ́run gbogbo wa náà tá à ń bẹ ní ìlàlẹ̀ àtàwọn tí ń bọ̀ níta bá tọrọ lọ́wọ́ Ọlọ́run lálẹ́ yìí mọ́sà síbẹ̀ fún wa Ọlọ́run. قال قد أوتيت سؤلك يا موسى Allahu akbar ọ̀rọ̀ Ọlọ́run wẹ́rẹ́ báyìí náà ni wẹ́rẹ́ ni gbogbo ẹ̀yin ìyá wa tẹ̀ ń wá àwa kọ́ lẹ̀ ń wá wọ́ ọ̀rọ̀ Ọlọ́run tẹ̀ wá gbọ́ Ọlọ́run wọlé abẹ́ ẹ̀ láti bọ̀ tán. àmín. ẹ̀ láti bọ̀ tán. àmín. kọ́dà àwọn míì lè máa wò yín lé wọ́n tún ń lọ nù ọ̀rẹ́ Buhari mẹ́mọ́ ẹ lọ lágbára Ọlọ́run bẹ́ẹ̀ sì ṣe rire ń yà yín. àmín. àwọn náà ó ṣe ń lé tí wọ́n ń jòkó. àmín. sọlọ́mù èkú kú sàbòsí. ńlọ́wọ́ dàbí gbàtà wà nínú àwẹ̀ yìí. Ọlọ́run o ọba ìlàtọ̀rọ̀ àfa ńlá lọ́hùn ni èdọ́dọ̀ bàbá wa ọ̀rẹ́ àfa mi èdọ́dọ̀ bàbá wa ẹlẹ́kẹ́sí àmànù wa èdọ́dọ̀ èmi náà èdọ́dọ̀ ọ̀rẹ́ mi dáadáa èdọ́dọ̀ bàbá àgbẹ̀tì èdọ́dọ̀ bàbá aṣẹ́ àmànù community wa nù ni. Ọlọ́run èdọ́dọ̀ gbogbo yìí àbẹ̀ Ọlọ́run dákun má fi wá sẹ́ni sí ọmọ ara hùn ayé Ọlọ́run. amiina. Ọlọ́run àbẹ̀ ọ́ ni dákun. àmín. Afáyàyà Ọlọ́run ọjà nẹ́bù Mùsá ó ti parí ẹ̀ tán. Ẹ wo bí ti ń rojọ́ bọ̀. Rabbi shrah li sadri Ọlọ́run jáyà mi ó kì í. Rabbi shrah li sadri. Ó ní wọ́n lọ́wọ́ ibi tí ń lọ yìí jáyà mi ó kì í. Ńlọdọ̀ fìrẹ́ ọ̀nà. Ó sì ti hùwà tọ́ọ̀gì lọ́hùn tó fi gbó. Ó ti fàárùn gbọ̀dẹ̀. Ọlọ́run wa lọ́wọ́ wa padà síbẹ̀ ìwà ń pè wọ́n Ọlọ́run Rabbi shrah li sadri. Rabbi shrah li sadri. ẹlẹ́kùnrin ké dáadáa. wa yassir li amri. wahlul uqdatan min lisani yafqahu qawli. waj'al li waziran min ali Haruna akhi Ànábì Musa kò tún wá jẹ alájẹ tán yanyan láyìlá nígbà tí ọlọ́dọ̀ fìyàwó náà padà àwọn ló ti lọ yìí àwọn rẹ̀ ti lọ torí bí èyí bá ṣe kọ́lọ́n tó ní kí Jìbìrìlù ọlọ́ọ̀ gba owó ẹ̀ síbi ògùn náà kó Musa nu wọ́n pa Musa jọ náà àmọ́ lọ́hùn àrùn ní bá ní dé ebè lolúwa mi. Àrán ni bá nìdé bẹ̀ lolúwa mi, dákun máa má padà lẹ́yìn mi. Dákun máa má padà lẹ́yìn wa. Yarhamakallah. Àrán ni bá nìdé bẹ̀ lolúwa mi, dákun máa má padà lẹ́yìn mi. Dákun máa má padà lẹ́yìn mi. Àrànìbánidé bẹ̀ lolúwa mi. Dákun má má padà lẹ́yìn.
lẹ́yìn mi dábọ̀ máa padà lẹ́yìn mi. ọ̀yá ayé abdulgari mi orí mi dáadáa. ẹ máa wọ ọlọ́run alẹ́ musa ó ní wọ ọlọ́run òní àlọ́ òun àmọ́ o ishrah li sadri yankilaya sọdẹ̀rì. bá déwájú ẹ̀ kí n lè sọ̀rọ̀. wa yassir li amri. bá a sọ̀rọ̀ òun pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ọlọ́run jẹ́ ọ̀rọ̀ òun yóò lọ́rọ̀ wáyé o jẹ́ ọ̀rọ̀ òun o. wahlul uqdatan min lisani yafqahu qawli. ó ní wọ́n rọ̀ o àwọn ẹ̀mí tó lọ yìí bá ń ṣe yafqahu qawli kí wọ́n lè gbọ́n tí n bá wí kó lè gbọ́ gbólóhùn mi tí n bá bá sọ. kí ló tún wá wí. min ahli haruna. wahlul uqdatan min lisani yafqahu qawli waj'al li wasira. ẹ máa wá wò ó ní wọ́n ọlọ́run waj'al li wasira wá ṣe fún mi o ẹni tí wọ́n máa tì sọ́tún tí wọ́n máa tì sósì. min ahli. wọ́n bá wá ṣe ìwọ ọlọ́run inú ẹbí mi ni mo fẹ́ inú ẹwà ní musa kọ̀lọ́ mú nílé kejì bá ọba róore ẹbí rẹ ni o fún bọ́ọ̀bá fún wọn tán bọ́ọ̀bá ní mẹ́wàá òre lọ́wọ́ fáwọn ẹbí rẹ méje àbí mẹ́fà kó tó fi mẹ́rin yòókù síta àmọ́ wá kẹ́yìn sílé ọwọ́ aha gbogbo òre fárata àwọn ará ilé wa ń ṣépè ilé o àwọn ẹbí rẹ nù nítorí bá wí ọlọ́run ọgbà. waj'al li waziran min ahli haruna akhi waj'al li waziran min ahli haruna akhi waj'al li waziran min ahli haruna akhi. àbáyà wo kuranu wasiran ni àbí wasira. waj'al li waziran min ahli haruna akhi. waj'al li waziran min ahli haruna akhi. Bona yín kámẹ́rà wà báyìí. ushdud bihi azri. má bọ̀ lọ́dọ̀ mi. wa ashriki fi amri. alájì wa bẹ̀rẹ̀ díẹ̀ bẹ̀rẹ̀ dada. alájì wa Tójú Ṣítù ní USA bàbá onírùngbọ̀n sahibul lihya ọmọ tó wí lóde yìí òun ní lọ́dọ̀ mi ìwọ náà ti ń wo báwọn lọ́dọ̀ yín lọ́hùn òun ní lọ́dọ̀ mi ẹ wá jókòó wájú báyìí nítorí ọba wa ṣe ìwọ̀n ń gbọ́ lọ́ọ́ jókòó. tó ọlọ́run wọlé ajọ́ tọ́lọ́run wá gbà fáwọn ẹ̀mí Musa ọlọ́run Musa gbà fáwọn náà ọlọ́run gbà fáwọn náà. àmín. ẹ sáàmì dáadáa o. àmín. ẹ tún sáàmì kan sí. àmín. ọlọ́run awábẹ̀ òní o àtúnbẹ̀rẹ̀ jókòó yìí lónìí mọ́sàbà wà fàlùbáríkà sí. àmín. dákun ọlọ́run bá wà fàlùbáríkà sí. Allahumma àmín. ọlọ́run kọ́ bá wà fi àlùbáríkà sí. àmín. ọlá jẹ́ kan ṣoṣo ọlọ́run. Allahumma àmín. ọlá ìṣirò ọlọ́run. àmín. ẹ jákè bisimilayi iná àti iná. bismillahir rahmanir rahim. inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa abtar. àmín. Alhaji wa Tójú Ṣítù lamẹ́ríkà lọ́hùn olóhùn fún ọ ní 5,000 naira. kò sí rọ́ńbẹ́ o gba owó rẹ lọ́wọ́ wa ni o. wọ́n máa fún wa léyìí tójú yìí ń lọ. abáyé ti dé kálukú ọbẹ̀ èmi èjì ara torí pé ntọ́lọ́hún ṣe fún mi ó tó mi. bí wọ́n ti dúró ní owó tán bá bùn wọn èmi ò pé lò wọ́n fún yín rí èsì pé kó wá. bẹ́ẹ̀ni. o sì ń tọ́kàn mi tọ́lọ́hún ṣe fún mi alhamdulilayi rabbil alamin. mo ti bẹ lọ́hún kankan lọ́hún sì ń ṣe ọlọ́hún
kéré mi lójú ara mi àmọ́ tí n bá ń lọ jẹ́ n tóbi jàǹjàǹ lọ́jọ́ mọ̀ níbi adama ọlọ́run sì gbà á. àdúrà nẹ́bí Muhammad ni ẹ o wàláyé tí mo tọrọ lọ́dọ̀ ọlọ́run èmi ò ríra mi ẹ bá parí mi tí n bá wa mọ́tò lọ ìyìn ní kọ́mọ kéwù kan lẹ́yìn tí a bá ń sílẹ̀kùn èmi nìkan lẹ́rìí inú ọkọ̀ mi sọ́dún kò sí bí mo lè máa lọ ńgbà ńgà ṣe wọ́n wá náà yìí ń ọ̀pẹ nìkan lẹ́kún kọ̀sẹ́ tí ó kì í mọ ọjọ́ gbogbo mo gbowó ọ̀hún tí àbọ̀rọ̀ pa mú mi lójú ọ̀nà èmi nìkan mi ní lọ mi àbíjá àtàkì mi àti rí mi sí ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin náà jẹ́ ká níyàn yín ọ̀dà bá níyàn yín bá ti da ayé ọ̀dà ayé ọ̀dà afọlọ́jẹ̀. هناك ثلاثة الإنسان ẹ̀yin Bukhari Foundation ẹni náà dáhùn dáadáa àwọn èèyàn mẹ́ta kan bẹ يحب الله ọlọ́wọ́n máa fẹ́ wọn ويحبه àwọn náà sì máa fẹ́ ọlọ́wọ́. الثاني يحب الله ولا يحبه ẹlẹ́ẹ̀kejì inú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni ọlọ́wọ́n máa fẹ́ àbí kí ló wí. يحبه الله tó bá ti ti bọ́nu mi ní gbọ́. يحبه الله ولا يحبه ọlọ́wọ́n máa fẹ́ àmọ́ wọn ò ní fẹ́ ọlọ́run. أكرمك الله. la ilaha illallah. Alex là ń pọ ọmọ yẹn Christian ni àmọ́ fẹ́ràn wa kọ fẹ́ràn wa sí wa ó wà lamẹ́ríkà òun náà lóhùn òun fún ọ ní 5,000. Allahu Akbar. àbúrò ọmọ ọ̀rẹ́ ọmọ mi ni Alex yẹn àmọ́ wà ń lo ìbò òun náà lóhùn fún ọ ní láyìlá ẹ̀yin jẹ̀mọ́ ẹ wọ ọmọ yìí afẹ́ nà nípa wọ́n fẹ́ nà ìlú ẹ̀ wúlò wáyé mọ́ ọ́nà ẹ̀fílẹ̀ wá kí ló dé ó ní bọ̀ láti ibi iṣẹ́ ẹ̀ wọ́n á sáré bọ̀ tí n bá wá ní kí n lọ lé kí n lọ wẹ̀wù mí ẹ̀ ti parí àṣeyọgbọ àdá ńlá òun ló lóun fún ọ ní 5,000. الثاني يحب الله ولا يحبه. ẹ dábọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá àyè fún nígbà wà lọ dà lọ́nà àyè fún هناك ثلاثة الإنسان. ẹlẹ́kùnrin kí bò ṣe ọlọ́run pé Allahu Akbar. Allahu Akbar. aláwọn mẹ́ta ẹ̀fà ntẹ́ fẹ́ mú lọ lẹ́nu àwọn mẹ́ta kan bẹ wá bẹ̀rẹ̀. awwaluha. àkọ́kọ́ nù wọn. yuhibbu Allah. ọlọ́run bá ń fẹ́. wa yuhibbuhu. òun náà ní ń fẹ́ ọlọ́run. athani. ẹlẹ́ẹ̀kejì. yuhibbu Allah. ọlọ́run bá ń fẹ́. wala yuhibbuhu. wá fẹ́ ọlọ́run. athalithu. ẹlẹ́ẹ̀kẹta. yakrahu Allah. ọlọ́run ọba kọ̀. wala yuhibbuhu. òun gan òsì fẹ́ràn ọlọ́run. ẹ wo gan. now wa amma ridallahi. ìyọ́nú ọlọ́run tẹ̀ wá ń gbọ́lá lẹ́yìn o. qala Musa. ani Musa alayhi salatu wa salam. òun ló wí báyìí. ya rabbi. ani Musa ni wọ́n ọlọ́run ọba mi o. dullani ala amrin fi ridaka. tọ́ mi sí ojú ọ̀nà kan orí dúlà ní àlá amúrí tọ́ka mi sí nǹkan kan. fi ridaka. tó ṣe pé nǹkan tó tọ́ka mi sí ni ìyọ́nù wọlọ́hún bẹ́ẹ̀. hatta af'aluhu. ìwọlọ́hún títí tí fi máa ṣe. fa awha Allahu ta'ala ila Musa. ọlọ́run wa ránṣẹ́ sàn ní Musa ẹ̀ sì pé aleyhi salatu wa salam. alayhi salatu wa salam. ya Musa. àṣẹ ya Musa. ya Musa. kọ́dà wà wù tún ní fa púpọ̀. ya Musa. ya Musa. ọlọ́run ní ìwọ Musa. ridọ́yì. ìyọ́nú èmi ọlọ́run tẹ̀ ń gbọ́ lálẹ́ yìí. fi
fi ridọ́ka bí kọ́dọ̀ yìí. ìyọ́nú èmi ọlọ́run ìwọ Musa ń bẹ ń bi ìyọ́nú tiẹ̀ tí ọba yọ́nú sí dájú èmi ọlọ́run n ti ń bá kọ́ mọ́ ọ̀tọ́ ọba ti yọ́nú sí ìyọ́nú èmi ọlọ́run bẹ́ẹ̀ ìyọ́nú èmi ọlọ́run bẹ́ẹ̀ wo ọ̀rọ̀ ìpá àdàwó lálẹ́ akaramakallah. ara máìkì kan sí olùgbé tí n bá ti wáyìn ẹ̀fẹ̀ gbọ́n mi máa àbí. bẹ́ẹ̀ni. sẹ́ẹ̀ dáwọ́ bẹ́ẹ̀ ni dáwọ́ ẹ̀yin ò ní dáhùn níyìn. Powerful one lásìrà njọ mẹ́jọ àwọn àgbọn ìwé owó yín tẹ ẹ dá o ẹ náà ní o ọ yẹ kẹ́yìn náà ọmọ gbọ́n wà dáadáa kọ́mọ́dé pé ẹ̀ ń sọ pé kí n wá ń wí lálẹ́ ilé àdá wọ́n máa ń ta àti èlò náà. ó pórí sírísì. rìndọ̀ yìí àní ẹyọ kan yìí mo fẹ́ ẹyọ kan ti tó. Fìrìdọ́ka bí kọ́dọ̀ yìí. èyí tí ń wò yóò tẹlu atharos yóò tẹlu. wáyálẹ̀sì ni ó jẹ́ báwọn wọn ò ní tẹ ọ̀kan wáyálẹ̀sì ló jẹ́ báwọn. ebi méjì ni wọ́n ta. bẹ́ẹ̀ ni yóò sì lè jìn. ẹ dákun ẹ náà èlò ni wọ́n ń ta kí ni wọ́n ti béèrè wọ́n lè lò ní. wo oní méjèèjì àti ẹ́ńjìnì ẹ̀wọ̀n rẹ̀ ni àti ẹ dákun ẹ ní sùúrù ẹ ní sùúrù afẹ́ra instrument ni Adala Abdulhamid méjèèjì àti ẹ́ńjìnì rẹ̀ ń bi ẹni tọrọ ọ̀ra àtàkọ́kọ́ wa wọ́n ní yóò wọ 80 wọ́n ní yóò wọ 80-something-thousand ẹ́ńjìnì àti méjì báyìí tó sound báyìí wọ́n ní yóò wọ 80-something-thousand bọ́rọ̀ ti jẹ́nu. Ridọ́ yìí. ìyọ́nú èmi ọlọ́run. fi ridọ́ka bí kọ́dọ̀ yìí. lẹ́ànà ridọ́ Allahu akbaru min kulli shay'in. torí pé ìyọ́nú ọlọ́run ó tóbi ju gbogbo nǹkan lọ kò sí tí ò tóbi jù lọ bọ́lá ń bá ti yọ́nú sẹ́dá tiẹ̀ ti dá. tọ́ adánlá àti gbogbo ẹlọ́dọ̀ ọlọ́run ìtẹ́ẹ̀dá ò ní pọ̀ mọ́ olóhùn ó sẹ́ndì 50,000 sí wa. Allah. afẹ́ra instrument sẹ́ẹ̀rì báwọn abakọ̀lẹ̀ mi ládùúgbò àyẹ̀nìsìkì ẹ̀dá kan abẹ́ wọn kọ̀kọ́ ni ọlọ́wọ́n bá sí wọn àjẹ́ ńlọ tán lérí ibú ńgọkọ̀ bíi mẹ́rin kò rí lásìkò kára wíìrì gbogbo yín náà lọ́lọ́wọ́n ó sì ṣe ń wíìrì ní tẹ́ǹbà wílẹ̀ yìí lọ́lọ́wọ́n ó tà fún yín ó tà fáwọn ọmọ yín. lẹ́ànà ridọ́ Allahu akbaru min kulli shay'in. àfa ńlá àṣeyọ̀nù ọlọ́run ó tóbi ju gbogbo nǹkan lọ kí láàrí àfa ńlá kí láàrí tábù àlìjẹ́nnà ìyọ́nú ẹ̀ ní láì sí ọ̀nà ọlọ́run ẹ̀ lè rà àlìjẹ́nnà èèyàn gbogbo sẹ́tì èèyàn ti ń ṣe lájọ títí ń báyé bọ̀ ọlọ́run lóhùn ọgbà òun ọgbà kí ọlọ́run wá wò mọ́lá ìwọ̀n hàn èsì sí wá bàlẹ́ kálámù ọwọ́ agbè bú báyìí bóyá ògbẹ́ngbẹ́ ni ẹ̀yìn jẹ́mọ́ ẹ̀ wọ ọlọ́run tọ́ túnjí sítú náà fún wa ní 20k àti ní 70. Allah. ẹ wo ọwọ́ agbè dání báyìí títí kò mìíràn èsì ti fi wá fò àfa mi ọdún àti àgbáyé wọ́n ní ẹ wo ọlọ́run ọba tí o sì gbìjà àti gbogbo sẹ́tọ̀wò tí ń bá bọ̀ yọtí ní bọ̀ tó ń jẹ́ òjòkó lẹ́nu ọ̀nà ẹ̀tí ọmọ kéde àlẹ́ aláwọ̀ ẹ̀sán lè ara ẹ̀yìn náà wọ́n yìí àdáda bẹ́ẹ̀ ni àgbà ní àtẹ́lẹ́wọ̀n ti ẹ̀tẹ́ wọ́n gbà. ridọ́ Allahu. àfànlá ọwọ́ agbé kálámù ọlá àlàó àmọ̀dúgbẹ́ láti lóyìnbó náà nù òun náà fún wa ní 15k ó dè lò ó di 85 ọlọ́jẹ̀ yẹn lọ́ọ́ ra kínní yìí wa. ridọ́ Allahu. èsì tí wàá fò nígbà tó yó tán ọ̀sẹ̀ wàá hàn tó ẹ lọ ọlọ́run wàá sọ pé gba gbogbo sẹ́ẹ̀rẹ̀ láyé tó ti ń bá bọ̀ láyé fún mi ọlọ́run ní tí mo gbà ní ọ wọ àlìjánnà. Allahu akbar. Allah. bàbá wa Alhaji àgbà. rahimahullah. Alex náà ló ń fi 10,000 kún owó ẹngìnì ó lè lò 95 àpékẹ́ òun náà ní 5,000 láti Germany nù láti Germany ni bẹ́ẹ̀ ni láti Germany
bẹ́ẹ̀ ni ó tọ́jú wa ń gbàtà wa lọ Germany inshallah kọ́dà ń gbà tí ń lọ France ọba mi lọ ọlọ́run jọ dáa fún. Ridallah. bàbá wa làájí àgbà Akramakallah. tẹ́ ẹ bá dẹ pàkúté fẹ́kúté nínú ilé wọn ẹ wà á ní dẹ pàkúté tí máa ń mú wọn o èyí tí èkúté ọ̀wọ́nu kìíní láàyè wọn wà á pọ̀ nù kìíní ẹ bá ti wà á mú táwa lọ gbé bàbá òní ọ̀dà pé àwọn kìíní ní ti pọ̀ nù ẹ bá ti wà á gbé wo ẹ gbé mọ́tò kẹ́ ẹ lọ ọ̀nà alápá ẹ wá ọ̀rọ̀ dà wọ́n sínú igbó àwọn ọmọ àwọn kékeré ni naam aláwọ̀ máa gbé naam ndẹ́dẹ́ bọ́sẹ̀yìn ilé kí wọ́n bá yìí dé pípalẹ̀ yọkọ̀ kan ni aramọ́lẹ̀ ni wọ́n àwàdí naam ẹ̀dá wọn lẹ̀ wọ́n mọ̀ lọ sẹ̀mí wọn bẹ̀ kí ló fẹ́ fi pípa wọn sí ìwà àwọn kékeré ìtawà ti pa. ẹ wo bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run àtúmọ̀ọ́yán bàbá ń pè aṣọ ọ̀tá ni bá a bá ju kí ní yìí ta yóò tún rìn wọlé wá wọn ní àjù ta ni sáà wájú ọlọ́wọ́ lọ́wọ́jú ọlọ́run. Allah. torí náà bọ́ ọlọ́jẹ́. Ridallah. ìyanu ọlọ́run. Akbaru min kulli shay'in. òun ló tóbi ju gbogbo nǹkan lọ. Li'anna Allah yuhibbu da'iman. torí pé ọlọ́run máa fẹ́ ní gbogbo ìgbà. Wa inna rida bil qada'i wal qadari. ìyanu ọlọ́run kì í wá dá lóde òun àti ìdájọ́ ọlọ́run àti kádàrá ni wọ́n jọ máa lọ. Asilu ridallahi. ìpìlẹ̀ ìyanu ọlọ́run. Al-imanu billahi. al-imanu billahi. òun náà ni kò ní gbàgbọ́ pẹ̀lú ọlọ́run. oore bá ní o gbàgbọ́ ọlọ́run ni. aburú bá ní o gbàgbọ́ ọlọ́run ni. ọ̀pá ọlẹ́kùn ni o gbàgbọ́ ọlọ́run ni. ọ̀pá ọlẹ́rìn ni o gbàgbọ́ ọlọ́run ni. gbogbo tí máa ń ṣe ọ́ gbà pé ọlọ́run ni. ìjọ tí nǹkan ibi àti nǹkan ọlọ́run ibi tá àti nǹkan lu ọlọ́run pọ̀ fa ìjọ tí nǹkan bá ti ń ṣe ọ̀tọ̀ wá wò pé láyìlá alájà yìí sì tàka sí mi lánàá lóòótọ́ bí èèyàn bá múra yóò wọ̀ náà kí ni alájà ní tó lè ṣe kí ni alájì ní tó lè ṣe fún ọ ibẹ̀ da ọlọ́run lòun náà ìmánì rí ọ̀gbọ́dọ̀ pé lágbájá ní í ṣe mí tó bá ti ṣe bẹ́ẹ̀ ò ní ìmánì. kini ma kudira yakunu to walizim baba rabbika fatruki kulladun to واسأله السلامة من دار الفتون لا يضيق صدرك والعالم سعون الذي لغيرك لا يصل إليك والذي قسم لك حاصل لديك لا تكثر همك ما قدر يكون لا تكثر همك ما قدر يكون. olówulẹ̀ ya wèrè nínú agbọ̀gbọ̀ olè yín sí ọwọ́ abẹ́ wulẹ̀ ọwọ́ lọ́wọ́ singlet bẹ́ẹ̀ ni nílà àgúyẹ̀ bọ̀ ahamusakakọ̀ lọ́wọ́ yẹsùn ahamusakakọ̀ lọ́wọ́ yẹsùn. àwọn ará ilé ń wò pé ségi ẹ sì ránṣẹ́ sáwọn aláàjì bá a ti ń ṣẹlẹ̀ yìí bá a nìkan wọn dún lọ dúbọ̀ nulẹ̀ nísìnyí wọ́n lọ yọjú wọn tàwọn tún yọjú tàwọn pé ọlọ́wọ́n gba aláàjì mi yá ahamusakakọ̀ lọ́wọ́ yẹsùn èwo ló dé. لا تكثر همك ما قدر يكون. lágbára gángan o níbi kan tó lè lọ má kudira yakunu nítorí bá ti kọ yóò sì ṣẹ kò sọ́gbọ́n. walizim. ntọkọ ní ṣẹlẹ̀ lára gbogbo wa yìí o ti kọ pa wà ní ìlàlẹ̀ o ti kọ pa wà ní ìlàlẹ̀ ẹn tí ọba kọ mọ́ pé yọ wà ní ìpẹ̀lú wa yọ kọjá rẹ lọ. لا تكثر همك ما قدر يكون. má jẹ́ bànújẹ́ rí ọ̀pọ̀ má jẹ́ dèrí kodò rí ọ̀pọ̀ rárá má kudira yakunu má kudira yakunu. má
قدر يكون ما قدر يكون. abẹ́lẹ́gẹ́ tọ́lọ́mùbá ti kọ́ yọ̀sẹ̀ Allah ẹ̀yin ó lè pé ọmọ ṣe òsì bá a ti ń lò lọ́wọ́ yìí tọkọ̀nù àríbá àríkà sí bẹ́ẹ̀ ti sáré ẹ̀ tó ń bọ̀ ọlọ́run ò sì kọ́ ẹ̀ sì rí jímọ̀ wá ntí ọba kọ́ ò ní sẹ́ afa ọlọ́jẹ̀. wa ibadatahu la yarida. wa husnu tawakkulu fima lamu yanal. ọ wà ní ó ní ìfaratì ọlọ́run dáadáa nínú tóun wá tó rí. wa husnu rida fima qad nala. ó tún wá ní kí ló pé wa husnu rida fima qad nala. ó ìyọ́nú ọlọ́run ni ó tún wá ṣe ní dáadáa pẹ̀lú tó ti rí nítorí pàpẹ́ ntọ́lọ́run ṣe ni jẹ́nu rí ó dùn sí ìyọ́nú ọlọ́run kò sára nǹkan tẹ́ ẹ̀ ti lè pàdé ẹ̀ o lè pàdé ẹ̀ lára olóko tó o bá tọ́jú ẹ̀ kò sára tó o ti lè pàdé ìyọ́nú ọlọ́run náà. wa husnu sabri ala ma qad fata. wà á lọ ní sùúrù tó dáa pẹ̀lú tọ́lọ̀ bá ní ọbọ̀ ọmọ lọ́wọ́. ashababu aduwwu rida. bẹ́ẹ̀ bá ń bẹ lọ́dọ̀ ọ̀dọ́ ọ̀tá ìyọ́nú ọlọ́run ni ẹjọ́ yẹ yín ẹnẹ́mì ìyọ́nú ọlọ́run ní ọ̀dọ́ bẹ́ẹ̀ bá ń bẹ lọ́dọ̀ àsìkò youth ọ̀tá ìyọ́nú ọlọ́run ni. faya ayyuhal jafi wa nasalu rida wa ya ayyuhal jani wa nahnu. ìwọ tó ń ṣe lọ́hùn àwọn òfin ọ̀lẹ̀ akramakallah. àmọ́ ọba ọbẹ̀ lọ́hùn kó fèrè jàn àmọ́ túbà. wa ya ayyuhal jani. mo pe wọ́n tó ń ṣe lọ́hùn sẹ́. wa nahnu natubu. àwa túbà. hukiya náà. anna rajulan. ibi àti sàdúrà lọ́nlọ́hùn o ọkùnrin kan. ishtara gulaman. njọ náà láyé njọ náà wọ́n máa ra ẹrú ọwọ́ ara ọmọ kékeré kan ọ̀rà lẹ́rú. faqala ligulamu. ẹ kuranu dùn. ngbe waridi wanu minallahi akbar dhalika wal fawzul azim. waridwanu minallahil akbar. afa waridi minallahi akbar. waridwanu minallahil akbar. ngbọ́lẹ̀ akibaru bẹ́ẹ̀ má fi lì sí ma. waridwanu minallahi akbar. dhalika wal fawzul azim. dhalika huwal fawzul azim. waridwanu minallahi akbar. dhalika wal fawzul azim. waridwanu minallahi akbar. dhalika huwal fawzul azim. àsẹ́wọ̀n ni wàá nù ìyọ́nù ọlọ́run tẹ̀ rí ni minallahi lọ́dọ̀ ọlọ́run ọba akibaru bọ́lọ̀ ń bá ti yọ́nú sí yàn akibaru kò sí tó tóbi tó mọ́lá yìí. dhalika huwal fawzul azim. bí ọba sì yọ́nú ọlọ́run àlè kọjá ló gàásì rántí àmọ́ rẹ bọ́ ni kò ní sẹ́ni tí ó kù àmọ́ yọ́nú ọlọ́run yóò fi gáàdì ẹni tí ọba fi ọrí bọ́. dhalika. bí ọba sì yọ́nú ọlọ́run àlè dálì janna ìyọ́nù rẹ̀ ní ọ̀sán àjò ká tó dálì janna waridwanu minallahi akbar. waridwanu minallahi akbar. ẹ lọ́kọ̀ ẹ̀ wí dhalika huwal fawzul azim. abẹ́rẹ́gẹ́
ọlọ́run ẹlẹ́kùnrin ní Allahu Akbar. Allahu Akbar. nígbà tó wúyi wọn dápẹ́ ìyọ́nú èmi ọlọ́run ló tóbi ju gbogbo nǹkan lọ. àwa ni dhalika ẹ̀rí kí n ṣe bẹ́ẹ̀ fún yẹn ni. wà ní fáwọsù àlàáfíì. òun lè rè tó tóbi láyé tí ò sí èrè tó tó mọ́. ṣé báwọn jáde wọn bá rí lẹ́tà tí wọ́n rówó pín wọn àfi àjèrè bí kìíní yìí bẹ́ẹ̀ lẹ́ jìyà ń jọ́ àlìkìyámà. Waridwana minallahi akbaru. báwọn jáde wọn bá rí lẹ́tà tí wọ́n já lẹ́gbàá lọ́wọ́ onílẹ̀ tí wọ́n wá tà àbí wọ́n tà létí wọ́n ń kọ́kù abẹ́ni tí ń kú lọ àwọn jáde wọn rà lé wọn bàbá wa jèrè ń wẹ̀ la ilaha illallah. Waridwana minallahi akbaru. minallahi akbar. Waridwana minallahi akbar. ọlọ́run gbogbo yín láyé yìí gbogbo yín lálẹ́ yìí gbogbo wa lápàdé ìrọ̀ ọlọ́run. Àmín. Àmín. ẹni tí ọba sáámi ẹ ṣe tiẹ̀ kọ. Àmín. Àmín. Wala ilyakum watun. Siwa annani nahwa du'a sari'un. Tuwi. Wa ma liya ulu wala liyaquwwatun. Siwa annani nahwa du'a sari'un. Wa billahi tawfiqi wa fadluka wasi'un. ọlọ́run wọ́n sà ṣe bẹ́ẹ̀ fún wa ọlọ́run. Salam tuwafikini fa kaifa uti'un. Salam tuwafikini fa kaifa uti'un. àwọn kan bẹ aṣàdúrà fún wa lálẹ́ yìí. Insha Allah ń bọ̀ àwọn kan bẹ aṣàdúrà fún wa lálẹ́ yìí. a gbọ́dọ̀ mọ̀ sí i wọ́n deserve àdúrà. wọ́n deserve àdúrà. àwọn kan sì ń bẹ bọ́lá ọ̀n bá jòkó tí máa ń ṣe wá sí báyìí kọ́dà wọn ò lè yí padà. because some guys are out there, they are not ready to repent even at the point of death. Akramakallah. Yes, even at the point of death, they are not ready to repent. La ilaha illallah. Ọlọ́run tó wá kẹ́yìn wá. alọ́dọ̀ Buhari ni tí ọ̀sán announcement rí rédíò Jabulani kan ọ̀hánánsì mi ọ̀pá sóbì kan ọ̀hánánsì kọ́dà ọ̀pá àjàwó kan ọ̀hánánsì mi sáànù ọlọ́run wa kọ́ ni. Alhamdulillah. bẹ́ẹ̀ ló bí bá lọ bìkan jọ jí ma báyìí nìyí yọ ma wá kọ́ ni ọwọ́ àwọn méjì àbọ̀tí fẹ́ lómi lọ kíní sáwà wà ní àbí ọlọ́run ọlọ́kadà míì ní sìn ọ̀pá sẹ́tì báyìí ọ̀dàgùn mẹ́wàá pé tuntun bẹ̀rẹ̀ wàlá jẹ̀mọ́ àwọn ará Amẹ́ríkà ń béèrè pé èwo ní talẹ̀ tí jájá bí òun nù wọn ń bẹ yà yín o jẹ̀mọ́ àdìsá láì má ṣàdúrà fún Alhaji wa Ọlárẹ̀wájú Sharafaddeen chairman wa ní orí kìíní yẹn nìyẹn ó bísí lálẹ́ ìgbà ni o èèyàn da ẹni tó ní kí ẹni tó ní ẹ máa ṣe kìíní yìí nìyẹn. Allah oníkèlódé tẹ́wọ̀ ẹ máa ṣe wáàsí lórí sùn. founder nìyẹn òun ni founder jòkó wáyé Sharafaddeen Ọlárẹ̀wájú chairman USA nìyẹn ọlọ́wọ̀n ní palẹ́kùn. Àmín. ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú. Àmín. Alhaji wa Otto ọlọ́wọ́n bá bọ̀ ọ́ láti rí Amẹ́ríkà làwọn náà wà. Àmín. Alhaji wa Túnjí Ṣítù bàbá onírúgbà ọlọ́wọ́n ní payín lẹ́kùn. Àmín. Alhaji wa Adala Abdulhamid ọlọ́wọ́n ní payín lẹ́kùn. Àmín. Mọ́mọ́ Alex ọ̀rẹ́ Mo ọlọ́wọ́n ní payín lẹ́kùn o. Àmín. Àmín tẹ́ ń bá ń fẹ́ ọlọ́wọ́n mọ̀ sí fún yín níbi tẹ́ wà ní ẹ wà kéré bẹ́ẹ̀ ni wálé. Àmín. La ilaha illallah. Àmín. Àjọkẹ́ USA ọlọ́wọ́n bá ń ṣe dáadáa fún yín. Àmín. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ fa mo ti gbàgbé ó kọ tán ni àìgbé kínní mi ń lọ́wọ́ ni agbọ́mọ bí wọ́n ọlọ́run lágbára ọlọ́run gbajúmọ̀ yín ò ní wọ mi. Àmín. Àmín. Wálé Banza òun ti dé
Amẹ́ríkà ní gbogbo sẹ̀mí ayé ó ti wá dé nbẹ̀nlẹ́kí báyìí ó dé njẹta ọlọ́mọsá bá wa ṣe dáadáa fún òun náà. àmín. àmín. alájà wa Sharifa ní London ọmọ bàbá wa alájí àgbà rahmatulahu ta'ala. ọmọ àlífà ẹlẹ́ẹ̀kejì nbẹ̀ London ọlọ́mọsá ṣe dáadáa fún. àmín. dàpọ̀ ọlọ́mọ pa ọlẹ́kùn alájà Sharifa. àmín. ọlọ́jà yìí rí ọmọ dùn kọ́ máa lóyin o. àmín. gbogbo èèyàn máa yá wa tẹ́ ń bẹ lókè òkun tó ó kọ́ wa tá àtúntò ti dá kọ́yìn dàpọ̀ ọlọ́run Saula ọ̀rẹ́ mi Kazumu ní USA ọlọ́run ní payín lẹ́kọ̀ọ́ àwọn ọmọ yẹn lálùbáríkà. àmín. ọ̀pọ̀lọpọ̀ àbẹ́ àti gbogbo àwọn tiwa náà ní Nàìjíríà yìí ní gbogbo state ọlọ́run sì dára fún kálukú wọn. àmín. ẹ já ké bisimilayi náà ti iná. bismillahir rahmanir rahim. inna a'tainaka al-kawthara fasalli li rabbika wanhar. inna shani'aka huwa al-abtar. àmín. a ní wẹ̀jẹ̀wẹ̀mú lálẹ́ yìí a máa ní tí ha ẹ̀kọ́ dáwó ná owó kìíní ìta fẹ́ ra ẹ̀ dá bẹ́ẹ̀ ni kọ́ máa wí kòtì géńgbà náà ìgbà tí fi lówó látàwọn ẹ̀mẹ́ ni ó fún wa. tẹ́ bá yìí o inú àwọn tó ló wọ́n sẹ́ndì owó yìí ẹlòmíì ń bẹ́ nu wọn o tí ọ wá di pé wọ́n ní ẹwúye wọ́n pa ṣe wọ́n wá tì rí ni kéde yìí o ti sẹ́ndì 20,000 tiẹ̀ Túnjí sí 20,000 tiẹ̀ tó ní ká fi ra ẹ́ńjìnì yìí ó ti sẹ́ndì tiẹ̀ ẹ gbọ́dọ̀ mi lè gbó wọ́n sẹ́ndì owó tí ò ní sẹ́ndì ẹ o àwọn náà ń gbọ́ báwọn. àdánlá abdulhamidi mi Dubai lọ wa àbí ọlọ́run ní palẹ́kùn. àmín. 50,000 tó ní àfihàn ó ti sẹ́ndì ẹ̀ ó ti dé ọjọ́ méjì nígbà máa lọ lóòótọ́ máa fọkọ rẹ̀ sí ọ̀rẹ́ pé òun kéré bẹ̀ wọ́n fẹ́ tó gbà wọ́n ní àmì orí rẹ̀ ni ọ̀dà. Alex ọ̀rẹ́ ọmọ mi ó ti sẹ́ndì 15,000 tiẹ̀ ó ṣeun jàre tàtún ni taari nù torí bọ́ máa ṣírò ẹ̀ lọ tọ́ máa gbé gbàdé gbogbo ẹ̀ wọ́n ti rí ẹlòmíì ọmọ irú kòtì lọ́ní máa ṣírò owó àwọn máa rí ẹ dákun ẹ̀ wọ́n ní Muhammad Allahu alayhi wa sallam. abọ́lọ́jẹ́ ọjọ́ wa yìí lọ bí láti ṣàdúrà lọ́wọ́ adé ọ̀ya. ishtara gulaman. abọ́lá ọkùnrin ìwà ara ẹrú kan. faqala al-gulamu. nígbà wọn délé ẹrú wọn ni tọ ọ̀dọ̀ wa tí a ti rà ọ náà ní nǹkan kan ọmọ bá wa ṣe gbá ọmọ bá wa ṣàwọ ọmọ wa wọn sọ fẹ ni ọ rà. ya mawlaya. ránkàdídì sà olúwa mi. innali ma'aka salasata shurutin. dájúdájú o ń bẹ fún mi lọ́dọ̀ yín o mo ní májẹ̀mú mẹ́ta kan lọ́dọ̀ yín báyìí. ahaduha alla tamunani ani solatil maqtumbati. àyìnlá ẹwẹ́rú ó ní ọ̀gá mi àkọ́kọ́ tí mo fẹ́ tọrọ lọ́wọ́ yín ẹ dákun n bá fẹ́ kírun wákàtí márùn-ún tí n bá ń kí ẹ má disturb mi. ẹ wo ti sọ fọ́gà rẹ̀. now wasani. ìwọ ọ̀gá mi ẹlẹ́ẹ̀kejì. anta amarani binari ma shi'ita. ẹ wo kan àmọ́ ẹ sà gbogbo ọ̀sán tí lè sùn ibi ọba wù yẹn lò mí sí bẹ́ẹ̀ ni ńlági ńlá bẹ́ẹ̀ ni ńfọṣọ ńfọ bẹ́ẹ̀ ni ńfọwọ́ gbogbo sẹ́tọ́ba wù yín ẹ̀fọ́ sára mi. wala ta'amarani bil-layli. àmọ́ ọ̀gá mi ọba di lóru rẹ kò fi mí lẹ̀ ẹ má ràn mí sẹ́ kankan lóru. wathalithu an taj'ala li manzilan fi baytika. ọ̀gá mi ètò káyìn ilé yìí ẹ wà bá ń wá ibi kan tó da nínú àwọn ilé. la yadkhuluha ghayri. ilé tẹ́ bá ń wá lọ́dọ̀ yìí ẹnìkan ò ní wọbẹ̀ lẹ́yìn mi nìkan. faqala lahu rajulu. ẹ̀ ń tọ́ra ni wọ́n sọ fún. laka hadhihi shuruti. gbogbo mọ́jà mo yí náà yányá
ثم قال الرجل انظر في البيوت. tọ́ nígbà wọn délé ọ̀gá rẹ̀ wá ní tán àti gbọ́ gbogbo tó béèrè àmọ́ jẹ́ àmú ọ̀rìn kó wọlé lọ wọ́n wá ń lọ ọ̀gá ní orí 3 bedroom lélẹ́yìí self contained 4 bedroom lélẹ́yìí self contained eléyìí 2 bedroom self contained eléyìí ọ̀gá ń fi gbogbo ẹ̀ hàn. فوجد فيها بيتا خرابا. nígbà tó dáa rẹ̀ mú káàkiri gbogbo kọ́mpáàdì ọmọ yẹn wá débi kan ọwọ́ àdìgbé eléyìí wọn ò kàn ilé ahoro lélẹ́yìí. فقال أخذت هذا. ó ní wọ́n ọ̀gá mi gbogbo àwọn self contained tẹ̀ ń wí ní kò wù mí àmọ́ ilé ahoro yìí wù mí. فقال يا غلام. ọ̀gá tó rẹ̀ rú wálé wá ní ìwọ ọmọ yìí. اخترت بيتا خرابا. kí ló dé àwọn ilé jàǹjàǹjà ẹnìkan ò gbé bẹ́ẹ̀ ariwo mú kan nú ẹ̀. àwa lọ ilé ahoro lọ wá sàlẹ̀ sàfúnra rẹ̀. فقال يا مولاي. olólùwà mi. أما علمت أن الخراب مع الله بستان. ọ̀rẹ́ mà pélé tẹ pèlè àwòrò ilé ńláńlá ni ilé jàǹjà ni lọ́dọ̀ ọlọ́run ni. فكان ẹ gbọ́dọ̀ ń tóbi. الله أكبر. فكان يخدم مولاه بالنهار. tọ́ba di lọ́sàn-án yóò ṣe gbogbo nǹkan fọ́gà rẹ̀ yóò bọ́gà gbálẹ̀ yóò bọ́gà fọ mọ́tò yóò bọ́gà gbogbo tí wọ́n bá lò ọ̀sán ìfi ṣiṣẹ́ fọ́gà rẹ̀. ويتفرغ بالليل لعبادة ربه. àmọ́ tọ́ba di lóru tọ́ba ti palẹ̀kùn rẹ̀ nìdí kò sí kankan tí ń ṣe mọ́ ọlọ́run ní máa sìn. لا إله إلا الله. ọlọ́run ní máa sìn ṣé wọ́n ń sin lọ́hùn. má fi gbogbo òru sùn má jọ mí má fi gbogbo òru sùn má jọ èmi. ọlọ́run fífẹ́ ya ayyuhal mudaththiru qumil layla illa. يا أيها المدثر قم الليل إلا قليلا. ọlọ́run ní wà ní Muhammad la ẹ yóò bá nẹ́bí dáadáa. má fi gbogbo òru sùn. qumil layla illa qalila. má dìde lóru gbogbo orúkọ ọlọ́mọ fi sùn. má fi gbogbo òru sùn. ó tún wí kíní kan ẹ ní Kùránì lọ́wọ́ mẹ́rin ní sifawu àwí kíní kan. يا أيها المزمل قم الليل إلا قليلا. Mudathiru ni àbí Muzammilu. ẹ wo Kùránì. ẹ wò lámà jẹ́. يا أيها المدثر قم فأنذر يا أيها وربك المدثر قم فأنذر. فأنذر أما يا أيها أيها المزمل قم الليل إلا قليلا. يا أيها المزمل àwọn ni wọ́n wí ni. قم الليل إلا قليلا. lágbẹ̀ẹ́ wí bẹ́ẹ̀. قم الليل إلا قليلا. máa fi gbogbo òru sùn máa pe ọlọ́wọ́ ọmọ yìí òru lọ́wọ́ wà ó sì ti ní wọn yọ̀dá àwọn lóru ẹ máa yọ̀dá àwọn lóru torí òun ó sin lọ́hùn ìwọ̀n sin lọ́hùn ọba rẹ̀ lọ́wọ́ àfà. فكان يخدم مولاه بالنهار ويتفرغ بالليل لعبادة ربه. pẹ̀lú ẹsẹ̀ ọlọ́wọ́ ọba rẹ̀ yóò bí sìgá lóru. فبينما هو يطوف مولاه بيته. àwa dòru jọ gan. bàbá tó ra ẹrú wáríwárí jẹ́ ń ti ẹ̀rín ilé mi kí lóru yìí. فوجده. bọ̀ bàbá wa bẹ̀rẹ̀ ìrìn ilé rẹ̀ kí ìwọ̀n arìn bọ̀ ìrìn bọ̀. فوجده ساجدا. bàbá débi ilé ahoro tó máa nílò òun fẹ́. ọwọ́ anaga fawajadahu sajidan fawajadahu sajidan ọwọ́ àrí ọmọ pé òun ló fẹ́rí kan lè yí. ذاكرا. ẹni tí ń pọ̀ lọ́wọ́ tí ń rántí ọlọ́wọ́ tí ń pọ̀ lọ́wọ́ ló kọ́ tó kọ́ ń jẹ́ tó kọ́ lọ́wọ́ ọba ń jẹ́. باكيا. lẹ́yìn
ìgbà tó fi kalẹ̀ tí ń pe ọlọ́wọ́ bá kíyà tí wọ́n ń sunkún. وعلى رأسه كنديل من نور. èrí tó wá fi kalẹ̀ ni ìmọ́lẹ̀ wá jáde ń bẹ̀. معلق بين السماء والأرض. ìmọ́lẹ̀ jáde láti lẹ́lẹ̀ ó sì lọ kan sánmọ́ gbìn láti fi èrí tó fi lélẹ̀. ẹ̀wù ẹrú tí wọ́n rà wálé. bẹ́ẹ̀ náà gbogbo àwọn tá a máa lọ́mọ ọ̀dọ́ ni ọlọ́mọdé á sí ọmọ ọ̀dọ́ gbà. ẹlòmíì gbọ́ ọmọ ọ̀dọ̀ wálé ọmọ ọ̀dọ̀ ń wò wọ́n lóru nígbà wọ́n sùn ẹ ṣe àgbákò ẹ̀yìn mọ̀pẹ́ ẹ̀yìn mẹ́ni ẹgbà. wọ́n kọ́ ń gbọ́ húhúhú lóru kálukú ń pé kíní kan máa ń dún sẹ́yìn ọ̀gbọ́ pé nǹkan dún lóru ni wọ́n gbé èmi náà ń bọ̀ ń wò wọ́n pé mọ́mì màá sùn yín ayayaya èmi ti yá agbọ́n ọmọ ọ̀dọ̀ tán bá jẹ́ àbájá wọ́n mọ̀ sí dáadáa sí ni ọmọ kan mọ́ pa mí kọyọ̀ tèmi kú. لا تكرن شخصا من الناس الله ولي إلى العالمين فلا تدري. ìmọ̀ ṣẹlẹ̀ bí ẹgbàá mi náà ẹ fojú rí náà yẹn báyìí ńgbà tẹ́ bá ti rí báyìí wàlí yẹ ọlọ́run ni ọwọ́ sí déédéé ní tá à ń sọ̀rọ̀ lẹ́yìn ẹwọ ẹrú tí wọ́n rà wálé ẹrú lọ́wọ́ afẹ́rí kalẹ̀ ní ọ̀yọ̀dá mi òwò ọ̀gá mi lóru fèmí àtọ́lọ́hún wúlẹ̀ lóru àmọ́ lọ́sàn-án lomi síbi tọ́ba lomi sí òru ni wọ́n yẹn nẹ́fìlà ní ìmọ̀lẹ̀ wá yọ ọ́n bí i àṣebí tí máa ń yẹn lójoojúmọ́ ayé nù ọ̀gá ọmọ òun kàn fẹ́ rin lé kí lóru pé jẹ́ òun gbogbo lé yìí kí lóru yìí lọ́wọ́ kàn fẹ́. fabaka maulahu. ọ̀gá tó rẹ ẹrú wálé ọkà wọn lè rí òṣùkú. wa qala law alimutu mashtara. ó ní tí n bá mọ̀ ní ìbá tí ra. falamma kanat laylata thaniya. n bò tún di òru ẹlẹ́ẹ̀kejì. akhadha biyadi imrati. ẹ̀rí kan ọ̀gá tó rẹ ẹrú ọwọ́ ajíyàwó rẹ̀ ǹdẹ́ ìyá Fatima ọgbà lọ́wọ́ mú ìyá Fatima máa ká lọ. ká lọ. wàjà ila babil hujra. wọ́n lọ bí ilé rẹ̀ ń. fàyídà lìgòlámù fi sujudi. nígbà wọ́n tún dé bẹ́ẹ̀ dédé gbà tó tún fi kalẹ̀ wọ́n tún dé bẹ́ẹ̀ wọ́n ti yàwó. wàrọ̀ àrùn kàmá kánà bìlà àmùsí. bí wọ́n ti ṣe bá a lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ náà wọ́n tún bá ẹlẹ́kẹ̀jì tí wọ́n tún wá. fàwọ́kọ̀fà yanzurani ilayhi wa yamkiyani. àwọn méjèèjì wá dúró wọ́n wá ń wo bí tó ti fi kalẹ̀ báyìí àwọn méjèèjì wá ń sọkún. hatta ẹ̀wọ̀n tá ara wọlé tí ń bá wàá fọṣọ ẹ̀wọ̀n tá ara wọlé tí ń gbálẹ̀ ẹ̀wọ̀n tá ara wọlé tí ń fọṣọ àwọn ọmọ tiwa ẹ̀wọ̀n tá ara wọlé tá àwọn ọmọ bá jẹ tọ́ da tán egungun nǹkan kàlá wa kó ẹ̀wò àwọn ọmọ ọ̀dọ̀ wọn lọ́mọdé òsì àgbákò ni bẹ́ẹ̀ bá fún wọn ní oúnjẹ dáadáa bẹ́ẹ̀ jẹ́ alọ́lọ́mù bá ní ẹ̀rà ẹja lánàá ẹ̀ á gbérí lé lọ́wọ́ tá a mọ̀ ń gbé àárín yóò máa wòye báyìí ni èmi tilẹ̀ kúmọ́rí tí ń bá jẹun ni yóò máa wòye pé ogun kábàáyé lè ṣe kéde ń bí ọ̀nà fún tí ó pààyàn ni. لا تكرن صغيرة إن الجبال من العذاب. orí wí àmọ́ ń já nǹkan kan bẹ̀. إن الجبال من الحصى. لا تكرن صغيرة إن الجبال من العذاب. لا تكرن صغيرة إن الجبال من الحصى. لا تكرن صغيرة إن الجبال من الحصى. إن الجبال من الحصى. إن الجبال من الحصى. àwọn òkè jankan tẹ́ rí ni òkè gbẹ́tì òkè sóbì òkè kínní láti bí òkúta kékeré báyìí wọ́n ti bẹ̀rẹ̀. إن الجبال من الحصى.
innal jibala minal hasa. orí ìwọ kí iná tiẹ̀ òun kí ọmọ ẹ máa dàgbé ẹ máa fúla. La tahqiranna saghiratan innal jibala minal hasa. La tahqiranna saghiratan innal jibala minal hasa. gbogbo òkèté ẹ̀rí tó ṣe gèlètè ni ẹbí òkúta kékeré báyìí náà wọ́n ti bẹ̀rẹ̀. afa àlọ́jẹ. falamma asbaha. nbalẹ̀ wa mọ́ tí wọ́n jí. faqala lahu mawlahu. bàbá tó ọ̀rọ̀ ẹrú wa ń sọ fún ọmọ. anta atiqu liwajhi Allahi ta'ala. lónìí èyí sẹ́rú mọ́ lọ́dọ̀ wa máa lọ ọ̀rẹ́ aṣọ ọ̀dọ̀ ma nítorí ọlọ́run ẹ wọ lọ́run. farafa yadayhi ila samai. ẹrú ọwọ́ kọ́wọ́ rẹ̀ méjèèjì ọwọ́ tẹ̀ sí sánmà. ilahi as'aluka al-mauta. ó ní wọ́n lù wá ọlọ́wọ́ bá mi àṣírí mi ló tú yìí mo fẹ́ kú báyìí. fakarra al-gulamu mayyita. ibi tí ìdí bẹ̀rẹ̀ òun lọ́wọ́ pé wọ́n lọ́wọ́ o ti tú àṣírí bí mo ti jẹ́ o ti tú fáwọn wọ̀nyí o ti tú fún wọn mo wá fẹ́ kú báyìí pa mí nísìn nbẹ̀ náà lọ ó sì rí lulẹ̀ bẹ́ẹ̀ ó sì kú. Ya sahiba sirri inna sirra qad zuhara wala uridu hayata ba'da ma zuhara. abaya ya Hafizakallah. ya minerals na ká máa ṣàdúrà. Wa man yuridi mulikal jinani kò sí tó lè fi mọ́ afẹ́sàdúrà ni. falyada anhu tawani wí dáadáa. falyakun fi zulmatil layli ila nuril qur'ani falyasil sawma bi sawmi. a ṣẹ̀ṣẹ̀ dàbí ibi kẹ́lẹ́ mọ́ lọ pariwo náà ni. inna azala ishafani. olùwẹ̀ bá kú ẹ̀ máa ṣayé lọ́ntì. ayakallah. innamal aishu jiwarullahi fi daril amani. sọ́mà kò kúrú ọ̀nà wa yìí sì lé. naam. akaramakallah. a kẹ́ bisimilayi kankuru aláwọ̀ kan fún liman. àwọn mẹ́ta ni wọ́n liman ọ̀rẹ́ mi ni pilot lawal ọlọ́mọba ṣe dáadáa fún. àmín. wọ́n di méjì pilot masudi gan lọ́rẹ́ mi òun lọ́wọ́ káwọn méjèèjì ni wa láfi wá di ọ̀rẹ́ mẹ́ta wọ́n fi di ọ̀rẹ́ mẹ́ta pẹ̀lú mi. liman lawal ọba sòkú bàbá rẹ̀ lọ sí wáàsí ní yunifásitì ní permanent site ní last week àbí bẹ́ẹ̀ la lọ òun lọ́wọ́ ní kíjà mọ́ bá òun kékeré wà láwù. a ké mẹ́ta pẹ̀lú bisimilayi bàbá tó bí ní jẹ́ liman ọlọmọsà múládà kúrò aláwọ ilé ọba bàbá rẹ̀ àtàwọn tiwa náà ẹja ké lápapọ̀ bisimilayi. Bismillahirrahmanirrahim. Qul huwa Allahu ahad. Allahu samad. lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwa Allahu ahad. Allahu samad. lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Qul huwa Allahu ahad. Allahu samad. lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Àmín. àwọn tí wọ́n ń bẹ ní Amẹ́ríkà láwọn jẹmọ àtàjọ wà lórí lẹ́yìn wọ́n ní kí n dákun kí n jẹ wọn ó gbé kínní sójú àwọn àfa àwọn ò mọ wọn láàfáà yàyà ti ń dààmú mi àwọn ò mọ Jamiu ti ń talẹ̀ wọ́n ní Jamiu ti ń talẹ̀ wọ́n kọ́ síbẹ̀ ni máa bọ̀ ní wá sí i. lọ́bẹ̀ òun Jamiu ti ń talẹ̀ àṣírí ẹ̀ tú sáwọn ọjà àwọn Amẹ́ríkà lónìí dákun gbé kiri sí wọn lójú wọn mọ̀ káwọn táwọn wínú àwọn nu látọwọ́ ọ̀tún ẹ̀yin tẹ́ ń bẹ lórí net látọwọ́ ọ̀tún
ọwọ́ òsì ní báyìí ọwọ́ ọ̀tún ni láti ọwọ́ ọ̀tún Alhaj Abdulaziz Ọlọ́jẹ ẹni tó tẹ̀lé Alhaj Saliu nílé òkè ẹni tó tẹ̀lé Alhaji wa Bọ́lájí dókítà wa nù ẹni tó tẹ̀lé Alhaji wa Yahya Asokoto the most randu within us ẹni tó tẹ̀lé Alhaji wa Abdulkarim Dangana ẹni tó tẹ̀lé Alhaji wa Dawuda Litusori ẹni tó tẹ̀lé Ibrahim ẹni tó tẹ̀lé kíni Abdulmumin ẹni tó wá tẹ̀lé yìí àwọn ni Alhaji Muhammad Jamiu Baba Talẹ̀talẹ̀. ẹ̀yin jama ẹlẹ́gbẹ̀ẹ́ ní Allahu Akbar Allahu Akbar ẹ̀tún wílẹ̀ kẹsí Allahu Akbar ẹ̀tún wílẹ̀ kẹsí Allahu Akbar. Jamiu ọyẹ wa kó mi lọ́wọ́ sí wa jáde àti bisikíìtì bàbá ti mú tá à ń mú tá à ń jẹ bisikíìtì ládàá rẹ̀ ọlọ́run bá bàbá lè má tàwọn tiwa náà. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم ọlọ́run mọ fọ̀rọ̀ mi lé ọlọ́wọ́. بسم الله الرحمن الرحيم. májà yóò rí mi mú má sì jẹ́ wọ́n gba bí ọmọ mú mi. بديع السماوات والأرض. májà ẹ̀ náà kàn tán kí n tó rí mi. وإذا قضى أمرا olúwa má jẹ́ ń wọlẹ̀. فإنما يقول له كن فيكون. okùn méje tó kì bá. قالت ربي ọlọ́run jẹ́ wọ́n máa lé mi àmọ́ gbọ́dọ̀ jẹ́ wọ́n bá mi. أنا يكون لي ولد. gbogbo bí yóò ti ń bá dé ọlọ́run ìwọ ni ọjẹ́ máa bá wájú. ولم يمسسني بشر. olúwa má fẹ́ rí mi bọ̀tá lẹ́nu torí pé ọmọ èèyàn ọ̀dá. قال كذلك الله يخلق ما يشاء. gbogbo tọ́tara mi jáde ọláwọn ẹni ọlọ́run má jẹ́ wọ́n ṣẹ̀rù ẹgbẹ́ láyé. إذا قضى أمرا bọ́lọ́hun ti ṣe nìyẹn. فإنما يقول يقول له له كن فيكون. إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون. gbogbo ìjọba mi ọlọ́wọ́n dáàbò ẹ̀bùn. هو الذي خلق السماوات والأرض بالحق. ẹ balẹ̀ yín dáadáa ẹ wọ. ويوم يكون كن فيكون. ẹ̀yin tẹ̀ tí níṣẹ́ ọlọ́wọ́n jogun sẹ́tọ́ lálùbáríkà fún gbogbo yín. ما كان لله أن يتخذ من ولد سبحانه ọlọ́run má jẹ́ sọ fún إذا قضى أمرا má jẹ́ tèmi ó lé nínú ayé ọlọ́run. فإنما يقول له كن فيكون. Abdulkarimi ẹni tí ó ṣẹ̀rù ẹgbẹ́ ọlọ́run ìwọ lọ́dá yé ẹni tí ó wòran láyé ọlọ́run ìwọ lọ́dá ẹni tí ó máa bọ̀ tí ilé ọmọ ọ̀rọ̀ ọlọ́run ìwọ lọ́dá wọ́n sunrun tiẹ̀ náà ni wọ́n lóyún tiẹ̀ náà ni ẹni tó ti pé yọ kànlẹ̀kùn lẹ́kẹ̀jì kó tó rọ́mọ rẹ̀ tọ́jú ọlọ́run ìwọ lọ́dá gbogbo tí mo tó lẹ̀ yìí olúwa wọ́n fi kánú ẹ̀ bẹ́ẹ̀ mi ọmọ Musa lò àtẹnudẹ́ bá sáámi. ما كان لله أن يتخذ من ولد سبحانه àfọ̀rọ̀wálé ọlọ́wọ́. إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. ọlọ́run o. إنما أمره إذا أراد شيئا ọlọ́run abiyọ́ndé. أن يقول له كن فيكون. ọ̀rọ̀ tá a mọ́wọ́ tá a mẹsẹ̀ dákun ọlọ́run mọ́ sọ ní tiwa àti tàwọn ọmọ wa. هو الذي يحيي ويميت. ọlọ́run
Ọlọ́runwájú Sharafa àti sàdúrà rẹ̀ tí a máa nù jòkó yìí nìyẹn ẹni fáńdà jòkó yìí nìyẹn dàpọ̀ Ọlọ́run má pa ọ́ lẹ́kùn má da tiẹ̀ rú Ọlọ́runwájú Sharafa gbogbo tó ń bá ń fẹ́ Ọlọ́run máa ṣe fún ọ ọmọlúwàbí èèyàn ni dàpọ̀ Ọlọ́run ò ní gbàgbé ìwọ náà tó. هو الذي يحيي ويميت فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. dákúndúró náà. alhamdulilah. Ọlọ́run wọlé abí òkè dé ni ọ̀rọ̀ náà Ọlọ́runwájú Sharafa yìí Ọlọ́run ní jó dojú dé. gbogbo tí ń bá ń fẹ́ Ọlọ́run ọmọ bá ń ṣe fún. Ọlọ́runwájú Sharafa Ọlọ́run náà o sẹ́wọ̀n kéde èbó làwọn wà owó mòlúdì tóun òun náà fún mi 50,000. Allahu Akbar. ẹ Ọlọ́run òun náà sì láwọ́dù tí ó gbà fa. Elvira Award àwọn tó bá wà ní US Allahu Akbar lákùn ọlọmọsà bá ń tọ́jú ẹ dáadáa àmín òun ni fọ́ndà àjòkó yìí òun ló dá alẹ́ baba ẹra kíní ẹra gbogbo ẹ èló wọn la ilaha illallah káwọn yẹn máa ṣàǹfààní Ọlọ́run tọ́jú ẹ gbogbo ẹ̀yin ya abiyama Ọlọ́run ní dáyín dára yín olówó àdúrà tuntun wá ń ṣe yìí yàtọ̀ sí 50,000 ó 25,000. èyí táwọn lè mú mi ọ̀fẹ́ para wọn sílé mọ́sálásí òun lè mí gbà jẹ́jẹ́ yẹ̀wọ́ lẹ́wọ́ lọ. Ọlọ́run o tómi ọmọ ọ̀ràn jùmọ̀ ọ̀gbẹ́ kó wá yà gba kọ̀rọ̀ wọlé wọ́n máa ṣe pèlè ẹni wọlé dáadáa ìmámù kò ní da fún ìmámù gbogbo owó ló kó lọ ẹ̀rín gan èmi jẹ́ kó mi jẹ́jẹ́ bẹ́ẹ̀ bá ti gbára lé Ọlọ́run sì máa ṣe ń tẹ̀ ń bẹ́ sáàmù ọ̀rọ̀ kọ́ bàjẹ́ fọ́mọ́ni kejì ọ parí. wọ́n nígbà àwọn tí mọ̀mí yìí mọ̀ pé ẹgbàá ọ̀sẹ̀ kan ní ẹ̀wẹ̀ wọ́n nígbà mọ̀ pa wọ́n sí nǹkan kan kí n tèmi àní ẹ kó wá èmi gan wẹ̀ náà ṣe é gbọ́ o ṣe é gbọ́ báyìí owó tí ń di 125,000 o nísìn lẹ́nu ìgbà tọkùnrin ń dé o. òun yẹn dùn mọ́ òun ọwọ́ afẹ́yìn ajá náà sí náà ni ọwọ́ ní ẹ̀yìn ajá náà sí. ó ní ẹ̀yìn ajá náà sí 50K owó síbẹ̀ jama ẹkí mo sí Ọlọ́run. Allahu Akbar. àbá parifatia. alhamdulillahi rabbil alamin. àmín. arrahmanir rahim. maliki yawmiddin. iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. àmín. àmín. ìkẹ́dọ̀là tó gbé. àmín. àforíjì lọ́pọ̀lọpọ̀. àmín. ìkẹ́dọ̀là tó gbé o. àmín. àforíjì lọ́pọ̀lọpọ̀. àmín. Abudura ìmì o oníwàsí àgbáyé àbá mi dáadáa. ìkẹ́dọ̀là tó gbé àforíjì lọ́pọ̀lọpọ̀. ìkẹ́dọ̀là tó gbé àforíjì lọ́pọ̀lọpọ̀. kọlọ́bà Abudura ìmì oníwàsí àgbáyé àfá dáadáa. ìkẹ́dọ̀là tó gbé. àmín. àforíjì lọ́pọ̀lọpọ̀. àmín. ìkẹ́dọ̀là tó gbé. àmín. àforíjì lọ́pọ̀lọpọ̀. àmín. kọlọ́bà
ọlọ́ba múdúrà yìí mi oníwàsí àgbáyé àbá mi dáadáa. ìkẹ́ àdọ́là tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀. ìkẹ́ àdọ́là tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀. ọlọ́ba múdúrà yìí mi oníwàsí àgbáyé àbá dáadáa. àánú ọlọ́run tí ò ní tán. àmín. ọlọ́run tí ò ní lópin. àmín. abójúkú ọlọ́run tí ò ní tán. àmín. ọlọ́run tí ò ní lópin. àmín. ọlọ́ba múdúrà yìí mi ò oníwàsí àgbáyé àbá mi dáadáa. ìkẹ́ àdọ́là tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀. ìkẹ́ àdọ́là tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀. kọlọ bá búdùn rahim oníwàsí.